Location yóò tó ta wa àti ilé ìta wa. No, kò lè yọ. No, kò lè yọ. Alpha. Now, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. alákọ̀ọ́ nípa adúgbò fún Ọlọ́run adágbọ́ fún Ọlọ́run ọlọ́máṣà gbà yẹn wa kọ́nà wọlá pé a ní nǹkan míì jọ Ọlọ́run lọ ìmì àdìmọ́ tó fáwọn èèyàn pé ẹni bá ti lọ́lọ́run gbogbo nǹkan lónìí torí Ọlọ́run ọba tí ó dùn dúró tì ní ìwọ́n máa ń kọrin kan wá ní àti dúró tọ́lọ́run ìṣòro ni àǹtẹ̀ máa dúró tọ́lọ́run yẹn pé jẹ́ ìṣòro tó yẹn náà yẹn máa tún borí ìṣòro ni Ọlọ́run dùn ó dúró tì ó dẹ̀ tún ṣòro dúró tì wọ́n ṣe máa dúró tì kọ́lọ̀ wọlá orúkọ tẹ̀ ń jẹ́ Aisha wọ́n tún wá fi ń jẹ oyè aṣáájú àdínní gbogbo obìnrin ìlú Egbaland Ọlọ́run kó jẹ́ òmọ yín lórí ọba tó ṣe Aisha tànà tó yẹ wà nábì ní ìyá wa mùmí ní òdodo òun ò lọ́mọ láyé bọ̀ òun ló wà òun lọ́n fi ṣe ìyá gbogbo wa torí ìyàwó ànábì ìyá wa ni Ọlọ́run tó wá pọ́n ilé Ọlọ́run máa pọ́n ilé Ọlọ́run máa dúró tì yín Ọlọ́run kò yẹ jìrà àwọn ọmọ yín ló má jẹ́ sunkún má fojú sunkún ọmọ má jẹ́ faragbàrú ẹ̀ gbogbo bí tẹ́wá tí wọ́n rí tọ́lọ́ kọ́bọ̀ torí pé ìsìláàmù tiwa bí yàn bá lówó kò lè joyè ẹ̀rọ wọn ìfọlọ̀ sí joyè o wọ́n ti ẹ̀ ń fọlọ̀ sí joyè wọ́n ìfọlọ̀ sí joyè torí pé wọ́n rí àwọn kankan lọ́wọ́ yín owó ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́màjò tán lọ́wọ́ yín láéláé ọlọ́màjò fowó pìtàn mo ṣe wá joyè yìí kí ló wá ṣẹlẹ̀ sí mi láburú kò ní kàn sí yín kò ní kàn sí gbogbo àwọn tó tẹ̀lé yín gbogbo àwọn tó dúró tì yín torí pé ẹ̀ lè dájẹ́ torí mo fídíò kan pàtí àwọn obìnrin kan ń jó kiri èmi ni àbúrò yóò lóyè èmi lẹ̀gbọ́n yóò lóyè èmi kí nìkan yóò lóyè èmi gángan ní olóyè Ọlọ́run máa dúró tì yín o Ọlọ́run máa dúró tì yín o Ọlọ́run kó jẹ́ kalẹ̀ lálá yìí tí máa ń ṣẹlẹ̀ sí èèyàn tó máa fi ń yọ lóye má jò ṣẹlẹ̀ sí láéláé nǹkan méjì náà ni kódà kí n máa lò ó lọ́mọ ní fi hàn ní yọ lóye wọ́n máa pé yọ lóye wa náà ni bọ́ tí wọ́n fẹ́ sí ilẹ̀ wọ́n á yọ lóye àníyà kò ní muslim ẹyọ ìgbà wọ́n lè fi jẹ́ kò ní kọ́ǹkù sí láéláé kò ní kọ́ǹkù sẹ́ni kankan wa náà Ọlọ́run jẹ́ káfí Islam pìtàn aburú láyé wa ọlọ́lá haúlà wọ́tá ọba tó wá ń fi Islam pọ́n yín lé táyé fi mọ̀ yín pé ó yẹ ká lu Aisha ká fi joyè àwọn tó lówó náà wà nú àwọn tó wà nú ẹgbẹ́ yẹn tó hàn rí tí wọ́n rò tó kó àwọn tó lówó jù yín lọ bọ́ tó ní gbìyànjú yín kàn wọ́n tó wò pé ká fi lè jẹ nǹkan báyìí ó máa tún wúlò Ọlọ́run jẹ́ wúlò fún tán fi yíyẹ ọlọ́lá haúlà wọ́tá wọ́n á kí bílà náà lọ́kọ̀ bá dúró tòun náà o gbogbo àti ìwà lọ́kọ̀ má jò sí kíyà ọlọ́lá haúlà àtọmọ nìkan kan wá náà o wọ́n á kí kówé Alhaji wa Shakirudeen Adébáre Ọ̀kanlọ́mọ Emir kò ní bàjẹ́ fún yín láéláé kò ní bàjẹ́ fún yín láéláé ọba tó ní kẹ́ máa dá lánàá tẹ́ tí wàá ń dá lẹ́nìí Ọlọ́run má jò bàjẹ́ láéláé Ọlọ́run má jò bàjẹ́ láéláé kó wọ́n wá wọlá ìyá yìí tí wọ́n fi ń yangàn ìyá yìí tí wọ́n fi ń yangàn ìyá yìí tí wọ́n fi ń yangàn ìyá ogbó wa kò ní bàjẹ́ fún yín kọ́lọ̀ wọlá ìdímọ́ tí ìyá yìí ṣe fáwọn àáfàá tẹ́gbìmọ̀ tí àáfàá gba ogun tó máa gbà lọ́wọ́ tán tẹ́sbì náà níwò ètò àgbà lọ́wọ́ náà tó gba tẹ́sbì yìí máa lọ fà á tẹ́sbì yẹn ni ìyá wa ń fà tó fi dáa fún yín báyìí jù báyìí lọ ọlọ́màjò wa tibẹ̀ takú kó má kẹ́rù má tibẹ̀ dúró kó má lọ síwájú sí ọlọ́lá haúlà. no ya fọ́tò ya ẹgbẹ́ gbọ́ fọ́tò ya gbé fọ́tò ya gbé tó ya fọ́tò ya wa rè ẹ̀kọ́ wọn gé ni wọ́n aláẹ̀rí kódà tá ló mọ̀ pé irú ìyá ìtìkú abẹ́ẹ̀rí ọlọ́mọ àfọ̀rún kẹ́ wọn kúrò lọ́kọ̀ fún wọn Allahu Samad bákan náà bàbá yín tó bí ọlọ́mọ àfọ̀rún kẹ́ wọn Alimi ọlọ́mọ àfọ̀rún kẹ́ wọn
kó wá ṣe kún ní ìsinmi fún wọn kọ́lọ́run wọlá ìgbìyànjú yín sójú ẹ̀sìn sójú ọ̀nà ẹ̀sìn ló máa ṣe dára fún àwọn náà kó wá ṣe kún ní ìsinmi fún wọn kúrò aláwọ̀ fáwọn náà pé wọ́n lọ hard. àwọn afàgbé ṣàdúrà fún alájà wa Kudirat ẹni Ọlọ́run dá kí mo ní ìlọ́wọ́ ẹ̀ kí fẹ́ fi ṣe ìbọ̀sí ìlú òyìnbó jẹ́ pé ṣe máa ń gba tó wà ní mọ́tò ní àná àbí jẹta àtẹ̀ṣe àbí ṣé àná àbí 24 tí wọ́n á sọ fún ayàkú ní pé mo kú ní jẹ́ impact bá jẹ́ ìgbà ó lójú obìnrin mẹ́ta tó lè control máa ní ọgbẹ́ yọ jẹ́górí ẹgbẹ́ o but mi ì rí gbólóhùn yẹn lẹ́nu ayàkú jírí ó sọ pé ìyá alálùbáríkà ni kó lọ́n wá wọlá pẹ́pẹ́ fúrú ẹ̀ wájú Ọlọ́run sọ́dọ̀ ọkọ ẹ̀ ọmọ alábàákọ́ máa jogún ẹ̀ fún wọn kó lọ́n wọlá àníyàn tá a fi ń ṣe àdúrà yìí tí mo fi ń ṣàdúrà yìí máa yàjẹ́ orí bẹ́ẹ̀ ìdí àdún tó ń bọ̀ ká wá ṣèkómọ́nú ilé yìí ni o wọ́n wá ti bí sàn ká wá ṣèkómọ́ bí wọ́n lá haúlà wọ́n kò wọ́tà bí láàfin mẹ́ta súnmọ́ àwọn ìrọ̀hìn yìí láàfin kọ́ṣì fálíyà abdulrabba azọlẹ̀bẹ́ẹ̀t bismillahir rahmanir rahim ila bi quraish fálíyà abdulrabba azọlẹ̀bẹ́ẹ̀t bismillahir rahmanir rahim ila bi quraish fálíyà abdulrabba azọlẹ̀bẹ́ẹ̀t. Now ẹnìkọ̀ọ̀kan wa náà Ọlọ́run kò ṣe ra fún wa o gbogbo ọ̀tá ẹnìkọ̀ọ̀kan wa má ṣàgbé ajẹ́rí wọn tó kò sẹ́ni tí ò lọ́tà pàtíkúlẹ̀ àwọn tá a jókòó yìí ọ̀tá tó wà ọ̀tá àmọ̀ adé ọ̀tá wa mọ̀. àwọn fresh náà ń tẹ àwọn adámọ̀ àmọ̀ wọn àwọn tá àwa mọ̀ náà wọ́n wà ń kọ̀rọ̀ ṣé láwọn tá a mọ̀ yẹn àrípọ́n le àwọn mìíràn tó àwọn tó tún lè jà wọn yẹn gan-an táwọn mọ̀ tó tún lè jà wọn yẹn lọ. Bẹ́ẹ̀ni. wọ́n ní wà á kéde náà mi ní wọ́n láta àlàmú wà láwọ̀ àlámù ọlọ́run ní àwọn kan ń bẹ nú àwọn ọ̀tá láta àlámù. tẹ́ẹ̀ lè mọ̀ wọ́n láéláé. wọ́n láwọ̀ àlámù ọlọ́run mọ̀ wọ́n. ó wá kílẹ̀ wọn kó rí ọlọ́run ní wà hídùnlá wọn mọ̀ sàtọ̀ à ẹ má sùn o ẹ palẹ̀ mọ́lẹ́dẹ̀ wọn o ẹ máa gáìdì o ẹ máa kọ́ ọmọ bí tẹ máa bá wọlé o. bẹ́ẹ̀ni bó jẹ́ nìyẹn. alhamdulilayi kọ́lọ̀ wá gbọ́ ajẹ́rí àwọn ọ̀tá yẹn àwọn tá a mọ̀ Ọlọ́run kó gbé ajẹ́rí wọn àwọn tá a mọ̀ Ọlọ́run kó gbé ajẹ́rí wọn torí pé Ọlọ́run ni màá yàn fáwọn èèyàn tiẹ̀ ọ̀tá kò ní jáde láyé sẹ́ni bá gbéṣẹ́ Ọlọ́run dání pé Ọlọ́run náà kọ́ ló yàn wọ́n sọ̀kọ́lọ́run bá gbé ajẹ́rí wọn kò sáná bí Ọlọ́run tí ò lọ́tà tí ẹ máa ń wọ́ndà pé òkè a fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run àtàwọn bá ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ni wọ́n á tún wá ṣe wọ́n di ọ̀tá ẹ tó fẹ́ jíṣẹ́ fún wọn again tí mo gbé kí làwọn fi fún ara Mọ́kà ẹ̀ṣẹ̀ olóṣẹ̀ wọn ẹkú òǹdí ẹbọ ló di wàhálà ẹkú òǹdí tọ́lọ́wọ̀n òfẹ́ ló di wàhálà kí làwọn máa ń fà ẹkú òǹdí tọ́lọ́wọ̀n òfẹ́ ló di wàhálà ọba tó wá gbé àwọn tàná jẹrí gbogbo àwọn tèmi náà jẹrí ọba tó gbé Musa jẹrí fèrè àwọn náà tó fi àwọn náà lágbára gan ṣé láwọn tèmi gbogbo agbára wọn kò tó ti fèrè àwọn ọlọ́run má ṣàgbé ajẹ́rí wọn ọláyin náà àtẹ́yìn náà. gbogbo oore tó wà lọ́wọ́ wa ní àsìkò má jẹ́ ó bọ́ láéláé èyí tá tún máa retí inú oore má jẹ́ ó bọ́ láéláé ọlá ilé ìlàfẹ́. wọ́n yà abdulrabba azọlẹ̀bẹ́yì aládé ẹ̀sẹ̀ wọn wọ́n la subhana rabbika. Obirin dáta àwọn yà sí fún náà ọ̀sálàm tọ́ kí a tó rọ́bà náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọjọ́ kan ló pa àwọn sàábé jọ ó wá nílé ní a fẹ́ ṣeré òkò àwọn sàábé tí ò wá fà yín mọ̀ tí wọ́n náà gbọ́ yí ọba ló ń ṣa òkò jọ Ànábì ní ẹ̀yin ṣe wá gàfé là báyìí ẹ̀yin ò ní làákàyè nígbà náà fẹ́ ṣeré òkò ẹ wá ló ń ṣòkò jọ mo ní eré òkò tá a fẹ́ ṣe èmi ó jù yín lóko ẹ̀yin náà ó jù mí lóko nígbà tí mo bá wá ń jù mí lóko ẹ dákun ṣe ẹ fẹ́ pa mí ni ẹ fẹ́ pa mí ni ẹ fẹ́ pa mí ni alóbìnrin ẹ fẹ́ pa mí ni nígbà tí bá wẹ alóbìnrin òkò bẹ́ẹ̀ kọ́ ẹ dá ẹ mọ bọ́lá wọn ṣe ń sọ̀rọ̀ ni alóbìnrin á ṣe èmi ó ṣàdúrà fún yín ẹ̀yin náà ó ṣàdúrà fún mi òkò àdúrà ni kò ń ṣe òkò káwájú wa lóko nígbà tí a sí ní àjòkò ó túmọ̀ sí pé ẹni yìí
adúgbò lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. adúgbò lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. adúgbò lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run sọ fún ànábì pé yuridu limari an yu àfàlù sọ bẹ́ẹ̀ àfàní yuridu limari an yu ta amanahu wa yaballahu ila man arada ojoojúmọ́ lẹ̀dá máa ń gbèrò pé ìjọ kan báyìí àsìkò báyìí nǹkan báyìí lòun fẹ́ ṣe wọ́n tó bá ń wọn Ọlọ́run wa yaballahu ila man arada ohun tó fẹ́ ṣe yẹn Ọlọ́run ò ní jẹ́ kó rọrùn nígbà míì Ọlọ́run á sì jẹ́ kó rọrùn ẹni tó wá fẹ́ ṣe nǹkan gbà míì Ọlọ́run á fi nǹkan ṣe òun náà àlápọ̀ wájú Ọlọ́run ìjókòó ni àpalẹ̀mọ́ ẹ̀ ọ̀sán báyìí palẹ̀mọ́ ìmọ̀ wáyé pé ó ti wà ńlá ó lè máa fún sí pé lè ní àjọ parapọ̀ láti jọ bá ara wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàápàá jùlọ ìyá wa ìyá olóyè tuntun torí pé fún ara Ọlọ́run ló kọ́ fi àwọn méjìlá joyè nínú Islam ẹni tí bá ní pé kò sóyè nínú Islam kó lọ pa àyà yẹn rẹ fún ara Ọlọ́run kọ́ fi àwọn méjìlá joyè Ọlọ́run àti bá ti fi jóyè o èmi gan máa wà pẹ̀lú yín mi ní fi yín lẹ̀ ọba tó ti bẹ́ẹ̀ fáwọn aṣíwájú ájà wa Aisha àti kò tẹ́ jóyè yìí Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run wà pẹ̀lú yín ṣé tí rí mo jẹ́ ọmọ ọ̀yẹ́ kò kọ́ ti àánú kò dẹ̀ sí nínú ìfẹ́ tó yẹ yín àìmọye ọmọ ìyá mi tí wọ́n lè ríra wọn wípé wọ́n bí wa lé yín a jẹ́ ọmọ yín ajábúrò yín dandan kọ́ ni kẹ́ ẹ nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ wa débi pé ẹ ń fẹ́ kí a sọ̀rọ̀ kan kí ẹ má gbà bẹ́ẹ̀ ọjọ́ oyè yìí bí ìlú Ẹ̀gbá ṣe tó ọjọ́ tó fún yín ọ̀tọ̀ ẹ̀dẹ̀ bí mi gbọ́sọ́jọ́ yẹn tẹ́ mi lọ́rùn mo ní ó ṣe é ṣe kí n má sí Nàìjíríà o àsìkò tó máa wà Nàìjíríà ni kí n mú wọ́n ní ìjọba yìí o àsìkò báyìí ó pọ́sibù kí n wà Nàìjíríà wọ́n ní àsìkò tó fẹ́yìn la máa wá fi sí àmúgbàtọ́ Ọlọ́run ti wá mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ lè máa fún sí wa àṣírí tí mo ní kọ́ sọ pé mo lè má sí ń bẹ̀ yẹn àṣírí Ọlọ́run ti bẹ̀ ọwọ́ ń parí oyè wọ́n ń sọ̀kalẹ̀ oyè báyìí lèmi jẹ́ ǹdé sí Nàìjíríà gẹ́gẹ́ bó ti wà láwọ́ lè máa fún sí tí mo dẹ̀ plan kí n bá wọn lẹ́nu ẹ̀ so that Ọlọ́run tó wá ṣe bẹ́ẹ̀ ìyẹn lọ́lọ́run fi ń jù wá lọ onówó onọ́lá oní gbogbo nǹkan wà á ti máa bọ́ lọ́run níwájú ni tábíọ́lá fi kú ó ti ń bẹ̀ lọ́run ni ọlọ́jọ́ kan tí mo yá bíọ́lá ẹ̀yìn tí mo rí Ọbásanjọ́ pé ẹ̀yin afáyé bá ń bẹ lọ́run ó ti nǹkan tí mo ń béèrè mo ní bàbá yìí kí ló fẹ́ tó ti fẹ́ wọ́n sáré ṣé ẹbẹ̀ lọ gbọ́ oyè Ọlọ́run ni Ọlọ́run ti fún yín láàyè dé pé gbogbo ọba yẹn sọ ẹ dìde ẹ jókòó kí ló dúkù lẹ́yìn yẹn ibi tí gbogbo gómìnà bá wà ẹ bá ní kọ́ dìde wọ́n dìde ẹni tó ní kọ́ bá dìde kò ní gómìnà dìde bí ọ̀dẹ̀dẹ̀ alámù tọ́nà máa pe pírẹ́sidẹ́ǹtì wọ́n tún fi yín síbẹ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run jẹ́ kó yọ àná pé wàá tì máa wá èmi Ọlọ́run lórí ìwọ̀n lọ́wọ́ ni ọba tó wá ní kó rí báyìí náà mọ́tò wọn ti bẹ́ẹ̀ náà àyọpẹ́ tó yọ òyìnbó bí alẹ́ ní sìn àwa ń bára wa kẹ́dùn òyìnbó máa wá rántí bí lágbájá ọ̀bàdẹ́ wà lánàá o àmọ̀jọba síbẹ̀ lánàá àmọ́ nǹkan báyìí láburú ló ṣẹlẹ̀ taburú kọ́ ti dáadáa tayọ ni ọba tó wá fún yín lóye náà Ọlọ́run jẹ́ kó yín náà mọ́ rí àdìgbò tẹ́ jó yìí Ọlọ́run jẹ́ mọ́ sí dáadáa Ọlọ́run àfi kó tó yáwọ́ pa yín bàbá yìí ṣọ̀ṣẹ́ yín má dọ̀rọ̀ yín rú ọba tó ti ní kí Islam ọ̀rọ̀ yín lọ́rùn jẹ́ pé lọ́tún lósì ẹ̀ kì í fẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn ẹ máa dúró tì ní kò jẹ́ kẹ́ ráyè lé ní ẹni tó ti náwó lánàá kẹ́ ráyè lé ní ṣùgbọ́n Ọlọ́run ní kẹ́ ẹ tún gbà fọlọ́run kẹ́ gbà fún ànábì afọlọ́run àwa fi Ọlọ́run àtànábì bẹ́ lọ́run gbogbo bàtẹ́ náà bá ń bẹ̀ Ọlọ́run máṣe làwọn bá dá yín lóhùn la hawla wala quwwata illa innamal amru iza arada shay'an an yaqula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un wala hawla wala quwwata ẹ wá rí àfa àwọn àgbà Sheikh Muhammadu Jamiu labaika the Christ Ọlọ́run tó mọ ohun tó fẹ́ fi yín rọ ló fi ṣe yín báyìí kíní kan ni mo rí lára yín tó yẹ kí n nífẹ̀ẹ́ yín ẹ mọ̀ pé mi ṣe wà ìtẹ́ bá mọ̀ ẹ̀mọ̀ kọ̀ọ̀kan lọ́mọ kì í fọ́ fún yàn kò ní tàn lá kò tó èmi ò ń fọ́ fún yàn ṣùgbọ́n nǹkan tí mo rí lára yín tó yẹ kí n fọ́ fún yín ni pé ẹ mọ bí yàn ṣe ń tọ̀yàn àìmọ̀ bí yàn ṣe ń tọ̀yàn yẹn náà ló jẹ́ kí wọ́n máa wá mú yín ṣeré torí ẹ mọ́wọ́ dàrú ẹnìjọ́ mẹ́ta lábẹ́ ní sọ fún pé ẹjọ́ àáfà yàtọ̀ sí ẹjọ́ kóòtù yàtọ̀ sí ẹjọ́ station o ẹni tó lọ competition against ẹni station máa parọ́ mú ẹni o tó ló máa kọ́pọ̀ ń threaten life o tí wọ́n bá wá débẹ̀ máa sọ pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam wa kulli qawlu haqqan wa law kana múra kan ẹnu sẹ́ẹ̀lì ìwọ náà wàá bẹ́ẹ̀ di statement ẹni o gbọ́ wàá bẹ́ẹ̀ di statement òní bẹ́ẹ̀ni gẹ̀ direct or indirect wàá bẹ́ẹ̀ di ẹni ó ti yá nìyẹn ọ bẹ́ẹ̀ di ẹni o àìjẹ́ bẹ́ẹ̀
àwọn adájú àwọn eléyìí ò mọ Ọlọ́run ọ̀bẹ̀rù Ọlọ́run afáàní ẹlẹ́ni tí ó lè dá yán pa tẹlọkọ́ pé ó ń tẹ́tí láì fún yóò fẹ́ pa yín ẹ dákun tó lọ́nu já sí pé àìmọwọ́ dàrú yẹn lẹ́kọ̀ọ́ máa dọ́gbọ́n fẹ́ máa wá fi ohun tí ò ń ṣe ti yín bá yín ṣùgbọ́n ọba tó wà ní kò wá fi yín lẹ̀ ẹ wá wò ó ẹ wo ọdún tẹ́ tí ń ba bọ̀ tẹ́ tí ń gbà fọ́lọ́run nígbà tó lọ wá lásìkò tó sẹ́yìn lẹ́gbẹ́ wa tàwa ń bẹ̀rẹ̀ dìde ni. ìmí ìwà jẹ́ pé ikú kọ́tà nǹkan ìgbéyà kò ń ṣe pé ẹ lè fojú kan nípa fi kú nínú gbogbo àwọn èèyàn tó lọ́hún kó jọ fún yín lọ́hún yẹn tó ń pọ̀ ẹ pé Jamiu làbáyíká dé kíláàsì tẹ́ bá dẹ̀ lọ wò tẹ́lẹ̀ 70% àwọn tó lọ́hún kó wá bá yín yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn wọn náà wà tẹ́lẹ̀ àmọ́ torí pé wọ́n padà rí pé onírọ́ eléyìí lólóòótọ́ ẹja pa onílọ́tì ẹja tẹ̀lé olóòótọ́ lọ́lọ́ fi ní kọ́rọ̀ yín rí báyìí ọba tó wá ṣe yín báyìí Ọlọ́run ní dọ̀rọ̀ yín rú Ọlọ́run dọ̀rọ̀ yín rú Ọlọ́run tó ti fi yín borí gbogbo tó dílẹ̀ bá ń mọ́ tílẹ̀ bá ń ṣe olóṣèlú bá fi yín borí látara tí yín náà ti tàwa náà dọ̀tá inú ìjẹ́ kí àfihàn tọ́ mi dọ̀tá èmi ò kí àpé òun bá mi ṣọ̀tà wàhálà ti ẹni ẹ nǹkan méjì lọ́lọ́run fún mi tó dá mi lójú àkọ́kọ́ bẹ̀ ni pé ẹgbẹ́ mi mẹ́ta ò lè pàdé mi kó níbo ni máa gbà ewúrẹ́ ò ṣe é wì láàyè o ọmọdé dáná rú o ẹmu ẹ̀dì ẹran bí rẹ̀ kọ́ o kó tó pé èèyàn lọ́gbọ́n ní di ìlú kan lẹ̀ pé ó dá gbogbo ìlú yìí èmi mo gbà á lẹ̀ máa wá kọ́lé sí rẹ̀ ẹ̀ lójú lásán ni wọ́n máa bá fàdí ẹ̀ ṣùgbọ́n ìjà àlùbáríkà àwọn ìyá wa tó ní pé ọmọdé àwọn àfáà ẹ nífẹ̀ẹ́ àwọn àfáà lẹ́ka rí báyìí náà so ẹranko tó ń jẹ́ kó wé ògùn gbénu lé ẹranko tó ń jẹ́ kó wé ògùn gbénu lé ṣùgbọ́n Ọlọ́run tó wá ṣe bẹ́ẹ̀ àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó wá ti kó gbogbo àwọn èèyàn jọ fún yín Ọlọ́run má padà dà ọ̀rọ̀ yín rú láíláí ọlọ́run ìgbẹ̀jẹ̀ níwájú Ọlọ́run tó bọ̀ bá fi yín borí látàtàrà tí yín tó wá sàwọn náà dọ̀tá yẹn tábà náà wà kíà àkọ́ ààyè àgbò pé tó bá pẹ́ lórí òdodo yìí o ẹja aṣẹ́wàlẹ̀ kìí àmọ́ Ọlọ́run wá fi àyín oníkálukú dá lẹ́jọ́ tó bá déwájú Ọlọ́run mo rí fídíò kan níbi tí mo ti ń rí ẹrú Ọlọ́run kan ọ̀tá Ọlọ́run kan tó ń sọ pé tóun bá rán yàn pé kí wọ́n lọ búyàn rí tóun bá ní kán lọ òun dẹ̀ àbóhun ní péèjì kan pé kán máa lọ búyàn rí ó ní kán lọ́hún gbà lòkè àmọ́ òun gbọ́dọ̀ yẹ sọ báyìí kò tí ì ju ìṣẹ́jú kan lọ mo dẹ̀ rí fídíò tó ti padà tó dẹ̀ ń padà rán èèyàn kan máa lọ búyàn lórí péèjì ẹ̀ gangan ṣé mo àwọn èèyàn wà náà pé wọn ò ní ìgbàgbọ́ pé àlòkè àmọ́ wà wọn ò ní gbàgbọ́ wọn ò ní gbàgbọ́ wọn kàn ń tún ayé tani. Ẹ̀rọ màmá kí lára ni wà kí àlàáfíà ni mà ẹ̀rà àwa nìyẹn wà mọ́ bàmà tó ọlọ́mọṣẹ́ láì wọlé abẹ́ orí òdodo la wà Ọlọ́run mẹ́ẹ̀ká dá padà sábà ṣé gbogbo àwa tí à ń tẹ̀lé wọn pátápátá ẹ jẹ́ kí n sọ nìkan fún yín o ẹ jẹ́ kí n sọ kí n gbogbo àwa tá à ń tẹ̀lé wọn èèyàn kì í fi inú méjì tẹ̀lé àwọn ẹni Ọlọ́run kò ń jèrè o ọ̀bọ ó máa dọ̀bọ ni ọ̀bọ kì í jẹ́ ìlẹ́yìn ọkọ o tẹ́tẹ́rí ojú ogun dá wà táàjọ wà yìí èèyàn kì í lóní méjì o Ọlọ́run ṣépè fún mùnáfìkì ju ẹlẹ́bọ lọ torí mùnáfìkì lè máa gbé lọ́dọ̀ ànábì ẹ̀bọ́dọ̀ àwọn kèfèrí ẹlẹ́bọ lòun tó bá wọn Ọlọ́run ó lè padà sọ́ di mùsùlùmí ṣùgbọ́n tó bá jẹ́ mùnáfìkì ló léwu jù dákun lórí tọ Ọlọ́run bá ṣe ń tẹ̀lé wọn ìyẹn mẹ́ka lóní méjì o ẹja dúró lórí ojú kan tá à ń lò pẹ̀lú wọn ọlọ́mọdé ọ̀rọ̀ wa rú o ọlọ́njẹ́ àjọba níbi tó nérè o gbogbo ẹ̀yin ọmọ wa náà ọlọ́njẹ́ ṣoríire o gbogbo yín ọlọ́njẹ́ ṣoríire o ajá nàbílà ọlọ́njẹ́ ṣoríire o gbogbo yín wá pátá oríire tí yẹn rẹ́kù ju tiwa lọ gbogbo wàhálà táwọn òbí tiwa ṣẹlẹ̀ wá ń jèrè àníkọ́ mọ́ jèrè tèmi náà táwọn náà lè sọ pé kọ́ mọ́ jèrè wa wọn lè sọ ẹni pé tẹ́ bá lè ṣàkíyèsí wọn ẹ lè rí olórí ibú nu wọn kan tó máa fi ọmọ ẹ̀ṣẹ̀ fáàrí nàìjíríà tó kò fẹ́ kẹ́ ọmọ òun tó mọ̀ pé aburú lòun ṣe ṣẹ́tìrí ẹlọ́tara àwọn olóṣèlú wò olóṣèlú kí n kọ́ ọmọ títòsí tó bá lè kọ́ ọmọ títòsí kò ní fi ọmọ ẹ̀ràn ayé pọ́ ọmọ òun lélẹ̀ tó wọ́n mọ̀ pé iṣẹ́ ọwọ́ òun kọ́ máa yọ lára ọmọ òun àmọ́ tá ní ẹ bá da kí ló ń gbọmọ pamọ́ fún àní gbogbo tí n bá ṣe láyé láàrin ìgbà tó Ọlọ́run jẹ́ ká ọmọ mi kéré ẹ̀ èló lè sọ bẹ́ẹ̀
káwọn ọmọ mi kó èrè gbogbo ohun tí bá ń ṣe ibi nǹkan tí ìyá tèmi ń ṣe lèmi ń jèrè ẹ̀yìn mú tí ìyá tèmi ń ṣe báwọn afá lèmi ń jèrè ẹ̀yìn ọmọ tiwa náà jèrè tiwa náà àná ọmọ tèmi náà jẹ tèmi náà ní èlò lè sọ bẹ́ẹ̀ nu wa ẹ wo gbogbo ẹmọdé ẹ ṣoríire jàre ọláyà ju tiwa lọ aláwùgbẹ ìjẹbẹ ọjọ́ Ọlọ́run aláhàwọlà wàlá kù wátá ju àwọn olólùfẹ́ wa tó wá nífẹ̀ẹ́ wa wọ́n pọ̀ nu ayé ẹgbẹ́ nítorí wa má dẹ̀ máa jà lẹ́yìn wa alájà Aláàfin Ọ̀yọ́ ló sọ̀rọ̀ kan Ọlọ́run fún mi lẹ́gbẹ̀rún ọ̀rẹ́ fún mi lẹ́gbẹ̀rún ọ̀tá torí pé tọ́rọ̀ bá fẹ́ dàrú ẹgbẹ̀rún ọ̀rẹ́ àti ẹgbẹ̀rún ọ̀tá kan tó máa tọ́jú ọ̀rọ̀ ara wọn àwọn àlè wa lọ àwọn akọjá lọ sí àwọn bá ti wá lọ tí wọ́n pọ́tà ṣe lòun kó pọ̀ tó ọ̀rẹ́ pọ̀ jù wọn lọ tí wọ́n ti padà ródòdó gbogbo ẹ̀jẹ̀ wá nífẹ̀ẹ́ Ọlọ́run lára Ọlọ́run bá nífẹ̀ẹ́ yín náà Ọlọ́run bá dé ọ̀rọ̀ yín rú Ọlọ́run máa yẹ ẹlẹ́nu gbogbo láwà wàhálà tí ẹni ebè lọ́wọ́ gọ́gù. àbí ọ wọn agọ́gù ẹ lọ́wọ́ gọ́gù wàhálà tí ọjà àti rí mi ó dẹ̀ mọ̀ lóde àbí ọ ó dẹ̀ mọ̀ pé bí ò ṣe Washington sìn yóò jẹ́ wàá Nàìjíríà já sí ní ìgbàjá lè jẹ́ Dubai kò bí táyà lè wà lá akẹ́wàá abẹ́ sọ́mọ̀ ojú ẹ lọ abẹ́ sọ́mọ̀ yàrá wà. àti tógò àwọn máa fún ọlọ́dún rẹ̀. inshallah wàláì. Location yóò tó ta wa àti ilé ìta wa. No, kò lè yọ. No, kò lè yọ. Alpha. Now, a'udhu billahi minash shaitanir rajim.